ẹ káàbọ̀ sórí ìkànnì wọn fọbalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣe ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀ ẹ̀wọ̀n àkọ́kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé ẹ̀kọ́ kẹ́ máa bá wa ká lọ bọ́ ìtúpẹ́ ẹ̀pẹ̀ àṣírí nínú fídíò ẹ̀wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀wọ̀ ẹ bá wa subscribe kí lè máa jẹ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì wẹ́lẹ̀ lágbo òṣèré ẹ̀wọ̀ láìfò papọ̀lọ̀ pẹ̀lọpẹ̀jù fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ìwọ tó bá gbọ́rọ̀ tí mò ń sọ ṣó o rántí wípé bàbá Adébóyè wọ́n lead tí wọ́n ní wọ́n march ní last year ní ìgbà tí ogun Israel àti Iran àti gbogbo ẹ̀ tó ń sọlúra wọn gbùgbùgbùgbùgbùgbùgbù northern part of Nigeria náà ń lé gbùgbùgbùgbùgbùgbù ẹjọ́ kí lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín àṣìjọ wà on the same page pé ẹ kì í tètè gbàgbé nǹkan àwọn wo ni bàbá mi Adébóyè headed by bàbá Adébóyè tí wọ́n ṣe ìwọ́de wọ́rọ́wọ́ country wo ni wọ́n ṣe ìwọ́de wọ́rọ́wọ́ fún ní last year ó yá ẹ bá wa ṣe ẹ bá mi kọ síbi comment section ẹ jẹ́ n rí iná kí n lè mọ̀ wípé you are with me àti wípé gbogbo wa la jọ mọ̀ bó ṣe ń lọ. ogun ń jà nínú ilẹ̀ Yorùbá báyìí tẹ́ bá sọ wípé Daddy Adébóyè ò lè líìdì ìwọ́de wọ́rọ́wọ́ fún the whole of Nigeria tí terrorist ti fẹ́ jack ilẹ̀ Yorùbá tẹ́ wá fi ṣe létán bí yín sí kọ́. Daddy Adébóyè ilẹ̀ Yorùbá tó bí yín sí kọ́ ṣe mọ̀ wípé ibẹ̀ ni gbogbo ṣọ́ọ̀ṣì head office yín tó wà gbogbo businesses àtẹ̀bí tí tó bá ṣe some years back tí ìjà ṣẹlẹ̀ tí El-Rufai tú àṣírí àwọn ò mọ̀ pé ẹ̀ ń gba kọ́ńtrátì ẹ̀ ń build road àti gbogbo ẹ̀ tẹ́ ń gbà lọ́wọ́ àwọn governors káàkiri bọ́ bàbá Adébóyè ẹ wá ẹ̀yin ọmọ rìdíìmù tó wà nítorí mo mọ̀ pé kí lẹ́ẹ̀kan sọ̀rọ̀ sí pásítọ̀ yín èmi ò wá sọ̀rọ̀ sí wọn àlàyé ọ̀rọ̀ la jọ ń ṣe wọ́n lè má mọ̀ láì dáa ẹ jẹ́ ká sọ fún wọn kò ṣe pà ń bú wọn ọ̀rọ̀ là ń sọ àlàyé ọ̀rọ̀ ni ìwọ tó o bá jẹ́ kìrìsìtẹ́nì tó jọmọ rìdíìmù tí o bá lè pe pásítọ̀ ẹ kí gbogbo wọn ẹ bá wa sọ fún wọn wípé gbogbo àwọn ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá tá a wà lókè òkun à ń dúró de ìwọ́de wọ́ọ́rọ́wọ́ fún ètò ààbò àlàáfíà tó péye tó yanrantí fún ilẹ̀ Yorùbá látọ̀dọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì tábàtẹ̀ wá sọ wípé àwọn ti Pentecostal wọ́n ti síra wọn ẹjọ́ ibo tí ẹ̀yin white garment churches kí lẹ wálé ayé wá ṣe nínú ilẹ̀ Yorùbá ganan bí tá a bá dé torí ọ̀rọ̀ òfò yín dá àtijọ́ ta ti máa pariwo Christian majority wo kì í rántí láti dárúkọ ẹ̀yin white garment church I am referring to the Celestials and the CNS ẹ̀yin kérúbù àṣẹ́ráfù ẹ̀yin sẹ̀lẹ̀ kí ni ìgbésí ayé contribution gan tẹ́ fẹ́ contribute sí ilẹ̀ Yorùbá torí àti ìrí yín rí ní ibì kankan kẹ́ ẹ gbé ìgbésẹ̀ kankan fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá yàtọ̀ fún tẹ́ bá ṣe jubilee gavelli ìkórè harvest all night àbí nǹkan kan kò tí ì sí nǹkan alára kankan tí mo rí tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a rí àwọn prophet white garment churches tí wọ́n kóra wọn àbóníkálùkù ti ẹ̀rìnrìn ti ẹ̀sẹ̀lẹ̀ lọ́tọ̀ ìsí ànẹ́sì lọ́tọ̀ ìgbẹ́ tí ẹ̀ wá ṣe ìwọ́de wọ́rọ́wọ́ gbogbo yín ẹ̀kan wá ṣá àfi ká ẹ máa gorí òkè orí òkè náà lẹ́gùn yín ẹ̀yin prophet and prophetess ẹ wá ẹ má jẹ́ lẹ́yìn lépè kí tó bẹ̀rẹ̀ sí ní wọ̀n yín lépè níbi tá a bá dé yìí lára yín ẹ fẹ́ sọ wípé wọ́n gbé lára yín nínú ṣọ́ọ̀ṣì ibi tẹ́ ti lọ sí ìṣòro wọ́n gbé lọ abẹ́fẹ́ sọ wípé ẹ ò gbọ́ wípé ìkan lára yín ó lọ sí inú ẹ̀mí ọlọ́jọ́ méje nínú pẹ̀lú màláìkà lẹ́nu àgọ́ ara ẹ̀ terrorist wọnú ṣọ́ọ̀ṣì wọ́n bá mọ̀mọ́ ẹlẹ́mìí nínú nǹkan ti dojúrú sẹ́ẹ̀ olóbùkún terrorist o kò respect ẹ̀mí mímọ́ kò pọ́n ẹ̀mí mímọ́ lé kó tiẹ̀ pọ́n ẹ̀mí mímọ́ lé lára mọ̀mọ́ bí àǹtí dẹ̀ ni ó wọnú ẹ̀mí àti wọnú ẹ̀mí terrorist lọ rí bọ́bọ́ àti mọ inú ẹ̀mí terrorist rí bọ́bọ́ àti mọ inú ẹ̀mí ẹja àgbékọ̀ ẹ lọ ẹ kálẹ́ o ẹ kálẹ́ sà á wà lórí ètò níṣẹ́ fẹ́ bá wa dá sétò ètò nìyẹn ẹ kálẹ́ à ń gbọ́ yín sà. ẹ mọ̀ pé a lè ṣàyè fọ́lò yín so aṣọ yín ní tẹ́ bá ti wà lórí ètò so àwa náà máa sáré wà lórí ètò. ẹ ṣé bàbá mi ikú òkùnkùn nípa wa àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ I love you all. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín o. Àmín. So quickly I just want to ship him something lórí ọ̀rọ̀ Pentecostal àti àwọn aláṣọ funfun KNS tẹ́ ń sọ ṣe rí àwọn tó ń ba tó the major problem àwọn tó jẹ́ problem àti onígbàgbọ́ àti kiri ṣe rí àwọn Pentecostal yẹn gangan ni problem wa nílẹ̀ Yorùbá ṣe rí àwọn KNS yẹn àwọn sẹ̀lẹ̀ àwọn yóò tako oníṣẹ̀ṣe o
sọ̀rọ̀ mi yé yín mo fẹ́ jẹ́ tí ò bá yé yín mo fẹ́ kó yé ṣe rí àwọn aláṣọ funfun ẹ lè rí ìjọ aláṣọ funfun tó máa bá yín tako àwọn oníṣẹ̀ṣe. because àwọn náà ń ṣe títí wọn. ṣe ẹ̀dẹ̀ rí àwọn pentecostals tó ń sọ pé òkìní sàkámàjè jẹ ní gbogbo yẹn o sàkámàjè ní gbogbo yẹn nǹkan tó ń fún wọn ní confidence ni pé ẹ máa wo gbogbo most of them wọ́n sì tó bá fẹ́ lọ tò lásán ọ́dìlẹ̀ àtẹ̀lé wọn ó kéré pa ọlọ́pàá méjì àtẹ̀lé wọn. ó kì í ńgbà tó mọ̀ pé kò sí problem kí ló dé tó ń kó security ni. tó ń yẹ yín àwọn náà ń ṣe é àwọn yìí náà dẹ̀ ló ń condemn àwọn aláṣọ funfun tó ń yẹ yín sìn yín ẹ máa rò pé bóyá àwọn pentecostal yẹn pé bóyá bó ṣe ń sọ bẹ́ẹ̀ náà òfin olúwa bẹ́ẹ̀ I am a Pentecostal man. I'm also a pastor, but we need to tell ourselves the truth. Àwọn kankan ni problem ká ní nílẹ̀ Yorùbá. So ẹ jọ àwọn kíánẹ́sì wọn ò lòdì sí àwọn oníṣẹ̀ṣe. Àwọn kò sí aláṣọ funfun kan tó lòdì sáwọn oníṣẹ̀ṣe o. Ṣé ó yé yín? Ṣùgbọ́n ǹjẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yà àti rí kí àwọn oníṣẹ̀ṣe kan àwọn aláṣọ funfun white garment church kí wọ́n bá wa dá sí i. Àárí ìgbésẹ̀ àárí contribution àárí kankan lẹ́yìn kí wọ́n máa jà online. Ẹjọ́ ni wọ́n máa ń rò kiri online. Ẹni sì sẹ́yìn ẹ̀ tí rí olè white garment tó sọ pé tó jẹ́ pásọ̀ tó sọ pé kẹ́ lọ ṣoògùn sẹ́yìn ẹ̀ tí gbọ́ rí lórí social media yìí ni. Ok ó ti wà tó ń sọ àbí. A fẹ́ rí wọn láàrin ìgboro kí wọ́n wọ aṣọ funfun kí wọ́n dàwọ́ kán ṣe peaceful work fún ilẹ̀ Yorùbá kán jẹ́ ká mọ̀ ipá wọn náà wà concern nípa ilẹ̀ Yorùbá. A fẹ́ rí wọn adẹ̀fẹ́ rí Pentecostal káwọn náà ṣe ìwọ́de tẹ́ ẹ bá lè ṣe ìwọ́de wọ́rọ́wọ́ fún Israẹli tó gún jà wọ́n ogun ti délẹ̀ Yorùbá ẹ wá ṣe ìwọ́de wọ́rọ́wọ́ fún wa. Àwa Pentecostal gangan ni problem ilẹ̀ Yorùbá. Àwa gangan ni àwa Pentecostal I'm a member of MFM. That is Mountain of Fire. Dadi Olúkọ̀yà nìyẹn. Bẹ́ẹ̀ni àwa gangan ni issue àwa gangan but thank God ń sìn ó dà pé wọ́n ti ń wake up díẹ̀díẹ̀ torí èmi tẹ̀ ti ń sọ lọ́kàn ara mi tẹ́lẹ̀ ní pé béèyàn pé pásítọ̀ kan bá lọ organize ní IVJC òun àti family ẹ̀ ló máa ṣe but ó dà pé wọ́n ti wake up. Dadi Kúmúyì ti ní. For now cancel nothing like an IVJ kò sẹ́ni fẹ́ kú. Bàbá o. Dádì ẹ ṣe bàbí olórí ẹbí ẹ gbà síbẹ̀ kókókó bàmí ẹ kalẹ̀ dádì ṣé dáadáa lẹ wà sà. Àṣà agbára kò dì í. Àmín Jésù. Ọwọ́ agbára Olódùmarè lórúkọ ikú yíká. Àmín. Agbára ti pè ní fa agbára ti kì í ṣáká nígbà tí má sàásì ẹ bá mi agbára tí kì í pè nípa agbára tó kì í má sàásì sí àṣàṣà yóò ní mú yín wọn ní pé yín pa 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 má jẹ́ mú agbára rẹ̀ bẹ́ẹ̀ kó dì í mú. Àmín Jésù. tí súré kọ̀ọ̀kan fún yín bẹ́ẹ̀ ló máa rí o. Àmín. Àṣẹ Jésù kó wà lóra yín. Àmín. Jésù Olúwa wa. Àmín. Mo fẹ́ dẹ́ sẹ́tò lánàá. Ẹ má bínú dádì kọ́ọ̀lù pọ̀ ètò yẹn ẹ mọ̀ àtúnlálejò gbogbo ẹ kọ̀ wọnú ara wọn ni ẹ má bínú sí mi. Mo rí ìmú wa Ifá ṣe rí mo sọ fún ìgbà yẹn wípé tó bá dójú ṣùṣù fúra rárá. Bẹ́ẹ̀ ni dádì ẹ sọ bẹ́ẹ̀ ṣe rí ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín ẹ gbà mìíràn Ọlọ́run á kọ̀ tú àṣírí mo sọ fún àwọn èèyàn lẹ́nu mo ní Ọlọ́run fẹ́ tú àṣírí lórílẹ̀‐èdè yìí àwa gbàdúrà èmi ríran mo dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà ikú dògún mo gbàdúrà láti bá tí mo ti bẹ̀rẹ̀ sí ríran mo sọ fáwọn èèyàn òun ló jẹ́ káàṣírí wọn tú pé àwọn nílò ṣàríà tó wá fi kú Ọlọ́run ló tú àṣírí wọn ló mọ̀ tú àṣírí wọn ó tú wọn gbogbo àgbáyé kó lè mọ̀ pé wọ́n wà nínú àwọn tó ń dorílẹ̀-èdè láàmú tó ń dàlú láàmú tó ń da gbàgbé láàmú tó ń da ènìyàn láàmú ó di mẹ́rin Ọlọ́run ni Ọlọ́run ò bá sọ pé kọ́fì yẹn sí àníra àṣírí ṣùgbọ́n Ọlọ́run á mọ̀ mọ́ àmọ́ àṣírí wá tó lè jẹ́ pé kò sẹ́ tó lè ṣe kíni tó lè yí padà ó ti dojú ṣúṣú báyìí tùràrà oníkálukú wa káwá padà sọ́dọ̀ ẹlẹ́dàá wa káwá tí wọ́n padà báyìí oníkálukú wa ti padà oníkálukú wa yàtọ̀ sí jẹ́ pé àwọn tó jẹ́ wípé ẹ̀sìn ara wọn lọ́ fi bojú o.
àṣírí náà ti ń túbọ̀ ẹ̀ everybody kò séèyàn kankan tó rí ibi sá sí mọ́ báyìí gbangba ti dẹkùn. bẹ́ẹ̀ni lẹ́yìn ẹni tó fi ẹ̀sìn ara rẹ̀ bójú ara rẹ̀ tó tán ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run ti wà lójú ṣe àkókò tó ní àkókò tó ní ìgbé tó nítorí wípé ìwà ìkà tó ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn ti pọ̀ jù ìwà ìkà Psalm 15 ó ní ẹni tó gbowó ẹ̀bẹ̀ fẹ́ aláìṣẹ̀ ó ní àwọn kan wọ̀nyí àwọn ènìyàn jẹ́ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ lórí àwọn ènìyàn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn èyí tá à ń rí là ń sọ èyí tá à mọ̀ la rí ṣùgbọ́n àwọn tá à rí gbọ́ tó wà lábẹ́lẹ̀ kàbá dárúkọ olóṣèlú ni bẹ́ẹ̀ lọ tàbí bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ti tán láti gbèjọ orílẹ̀-èdè yìí ó dẹ̀ bá gbèjẹ́lẹ̀ àwa Yorùbá ní ká ṣe kíni ká ṣọ́ra wa lóṣùṣàwọ̀ ká múra wa bí ọ̀kan. ǹjẹ́ mo yẹ ọdún tí mo ti ń pariwo dádì tẹ̀lé rántí wípé mi mímọ́ sọ wípé kí n máa pariwo ìfẹ́ láàrin àwọn ọmọ kóòtù. tó mọ̀ náà ṣé màá mi ìwà ṣé mo ṣàlàyé kan tó ṣẹlẹ̀ fún yín. ìfẹ́ òun ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ní ilẹ̀ kóòtù tí mò ń rí tó fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ìṣọ̀kan tí ó ti sọnù láàrin wa ọ̀run fẹ́ dá padà. ẹ máa bá mọ̀ ẹ mọ̀ pé ajá tó bá máa sọnù nílẹ̀ Yorùbá kò ní gbọ́ fòrè ọlọ́dún lọ́rọ̀ wa ó nígbà tó bá ṣẹlẹ̀ ká tó mọ̀ nígbà tó wá ṣẹlẹ̀ ṣèbí nígbà tó ṣẹlẹ̀ Kwara tó dé wọ Ifẹ̀ lódùn tó ń gbé tó ń pa kókó tó ń pa kókó àwọn gbà yẹn èyí sì mo sọ fún ẹ mo tẹnu o àkókò tó ní Ọlọ́run tó ní kí àkókò tó àkókò yìí ló wá sí ojú gbogbo ènìyàn sí gbogbo wa báyìí ní gbogbo àgbáyé lọ́wọ́ tẹ́sán gbogbo àgbáyé ló wò wá wọ́n fẹ́ wo bí tá a fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn sí àgbáyé kó dúró wọ́n ń wò wá ní gbogbo àgbáyé. everybody fọwọ́ lẹ́rọ̀ báyìí wọ́n wò wá nǹkan tá a fẹ́ ṣe ìran Yorùbá ẹ mọ bá ṣe láòdù tó ọ̀pọ̀lọpọ̀ wo ò mọ bá ṣe láòdù tó outside lọ́dọ̀ àwọn other tribe they really want to know wípé Yorùbá tó tiẹ̀ sọ yìí wọ́n fẹ́ rí nǹkan tá a fẹ́ ṣe. Yorùbá ti bẹ̀rẹ̀ ẹ wò fún Yorùbá adákẹ́jẹ̀ ní Yorùbá. ẹ rí i pé àwọn nọ́dánà àwọn gan jókòó wọ́n ṣe báyìí wọ́n wò. bẹ́ẹ̀ni adákẹ́jà ní Yorùbá bí Yorùbá bá ti bẹ̀rẹ̀ gbogbo ìlú náà mọ̀ pé Yorùbá bẹ̀rẹ̀ nìyẹn Yorùbá ò dẹ̀ ní bẹ̀rẹ̀ sí abẹ́kọ̀ọ́ Yorùbá ti bẹ̀rẹ̀ tiwọn yẹn Yorùbá ti bẹ̀rẹ̀ ẹ rí pé gbogbo ẹ̀ ti ń sìn. àní inú mi wá ń dùn bọ̀ kí ló dé ta wá dúró kí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀ náà síbẹ̀ kò tí ì pẹ́ jù. tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ojú tó ní dé. ẹ wá wo báwọn èèyàn wá ṣe tú yáyá àtòǹdó àtèkìtì àtọmọ kékeré o àtàrúgbó o àtọkùnrin àtobìnrin everybody wá wà security conscious tó bá rí nǹkan tó strange wá máa gbá mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí yo nǹkan kan lẹ́kìtì ní Lóńdó lọ́ṣun gbogbo everywhere gbogbo àwọn strange faces tí mo máa ń pariwo pé ẹ̀yin èèyàn ẹ̀yin aráàlú tẹ́ bá rí strange faces yálà nínú ilé ní àárín street àbí ẹ pera yín pé ẹni ẹ̀ rírí o àbí ìrìn ó yàtọ̀ tẹ́ bá rí iye àwọn báńdíìtì tí wọ́n ti kó. màmá mo dẹ́nì kan ní ìgbà tí mo ń bọ̀ láti Ṣàgá mo wá wọ márúwá wọ́n ní márúwá yẹn wá sọ fún pé jájọ Friday àbí Thursday ó ní mo mọ àwọn tó máa ń ti tírọ́ọ̀kì yẹn wọ́n dẹ̀ bá ìbọn lọ́wọ́ ẹ̀ jẹ́ mo pé bí àtàkùn ìbílẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀yẹ́ mọ̀ báwọn yẹn ti wà vigilant báyìí wọ́n ti wà pẹ̀lú ìfura wọ́n ti wà oníkálukú kò sẹ́ni tó súnmọ́ o. ta ló mọ̀ tó mọ̀ pé everybody ń wò ó pé kò sẹ́ni tó mọ̀ the next person tó máa kàn. bẹ́ẹ̀ni Ọlọ́run ni ìjà dé ni Ọlọ́run ni ìjà dé ni Ọlọ́run ṣe tán ni Ọlọ́run ṣe tán ìgbà yìí ni mo gbàdúrà fún yín nítorí pé àwọn kan tẹ́ ń ṣe ló jẹ́ kí àgbáyé rí òtítọ́ rò àwa náà ń ṣe ló jẹ́ kí wọ́n rí òtítọ́ rò mo tẹ̀ gbàdúrà fún yín mo tún wí lẹ́ẹ̀kan sí ayé ò ní pẹ́ yín pa àmín Jésù àmín máa ṣiṣẹ́ kó dì í mú agbára lọ́rọ̀ àlàyé kó wà lálẹ́ yìí ẹni máa rọ̀ sá sí àforí ààrẹ tó àmín Jésù àmín Jésù àmín lórúkọ Jésù ẹ ṣé dáàdi God bless you sir. mo kí yín o ẹ̀yin ìyáláyà wọ́n ti ní kí n má máa pè yín ní ìyáláyà mi sorry ẹ̀yin ìyá dára ẹ̀yin bàbá dára káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáńláyé gbogbo ẹ̀yin olólùfẹ́ dára káàkiri àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ o gbogbo wa ta ti ń ṣiṣẹ́ láti ọdún yìí ta ti múra ta ti pariwo nínú Yorùbá nation
Abíọ́dún Monday mo kí yín mo kí yín o. Oyèdèpò Ọpẹ́yẹmí Ẹ̀kálẹ́ Ọláwálé Jíbọ́nà mo kí yín Mọ́ládé Ọ̀gbàrà Ajíṣebíọ́lá Abíọ́lá mo kí yín Ẹ̀kálẹ́ o. Mo kí gbogbo yín pátápátá Bísọ́lá Ọládélé. My sister Betty family, good evening. Realtor Arẹ́gbẹ́mọ́nì Ẹ̀kálẹ́ o. Ẹ̀yin realtors ẹ tún ti dé o. Ẹ̀kálẹ́ ṣé dáadáa lẹ́wà o. Àwọn realtor kan wà tí wọ́n gbá wa o. Wọ́n gbá wa ní 23 million. Èmi ni mo dẹ̀ run advert yẹn lórí platform yìí. Àsìkò tí tó àsìkò ń bọ̀ tí mo máa ṣiṣẹ́ yẹn. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi ná. Àti picture ọmọ tó gbá wa. CEO tó gbá wa àti orúkọ company àti everything àti àwọn tí wọ́n gbá mo ti sọ lẹ́ẹ̀kan mo máa kó wọn wá sórí ètò yìí ẹ gbọ́ bí ó ṣe jẹ́ ẹ kúkú tí mo pé mi ń kọjá àyè mi àti ọdún tí mo ti ń ṣe show tí mo ti ń run advert fáwọn èèyàn mi ò ní problem rí kọ́lọ̀ má jà kọjá àyè wa lélẹ̀ ìwọ tó bá wá ń gbọ́ mi nísìn okay o bá wọn gun latest car àbí o ti wá wò wípé G-Wagon latest làwọn èèyàn ń gbìn wò tí ìgùn tiẹ̀ yálà láfíríkà àbí lókè òkun o wá ń rí rẹ bẹ́ẹ̀ ni wípé o lag behind o jẹ́ máa dúpẹ́ tiẹ̀ o ń gbọ́ pé àwọn èèyàn wá máa gbọ́ mo sílé mo kọ́lé fún dádì mo kọ́lé fún mọ́mì mo ralé sí Nàìjíríà sábrọ̀d ìwọ wá ń rí rẹ bó o ti ṣiṣẹ́ o ti pẹ́ lábrọ̀dù títí o tiẹ̀ tí ní ilẹ̀ sáfíríkà àbó ti ní àbí ìkankan o wá ń rí rẹ bẹ́ẹ̀ ni pé o lag behind rárá o máa dúpẹ́ ilé ayé ìtìmùtìmù tó kẹ́gbin dànù ni o tí o bá báwọn èèyàn rìn dé àwọn sáà kan wàá máa rò wípé ìwọ ló lag behind jù o ráyé wá ni my dear ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń rí tí ẹ ò mọ bí wọ́n ṣe ń rí owó tẹkàn rí wọn nínú big car ẹ̀ rí wọn ní Nàìjíríà ẹ mọ̀ pé àwọn olówó Nàìjíríà wọ́n á rí akọ́ àwọn àmì àwọn gòdògòdò wọ́n á kó bọn wọ́n á kó gbogbo ẹ̀ you see a very biggest car biggest machine lọ́wọ́ wọn wàá máa rí set of àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè àwọn náà ti gbàbọ̀dẹ̀ àwọn pastor especially the Pentecostal church wọ́n á mọ̀ wípé àwọn wọ̀nyí olè ni wọ́n ń jà òjálé onílé fibo tiẹ̀ mọ́lẹ̀ ni wọ́n lórúkọ rẹ̀ from generation one to the last their generation kò sórúkọ rẹ̀ ńbẹ̀ wàá wá máa rò wípé bọ́n ṣe sọ pé owó wà gbogbo ẹ̀ wà wípé legit ni irọ́ ni o òkùnkùn lè kùkọ́ níkùn má mọ̀kun o máa dúpẹ́ tiẹ̀ o wo ìwọ àtẹ̀mí rèé àsáré kẹ̀kẹ́ kọlu mọ́tò bílẹ̀ bá ṣú tóorun bá dé bí bá ti dijú mi báyìí mo sunrun ayọ̀ kò sígbà tí fóònù mi rí ìgìtẹ́rù ń bà mí àti gbé mẹ́ẹ̀kọjá ààyè mi kò sí ìkọ́ tó lè ní láyé tá wọ̀ mí lójú tí máa ń sáré àsápajúdé láéláéláé mo ti fayé mi jẹ Ọlọ́run mo dúpẹ́ pé mo dára mi ní mi ò ń torí pé bí èèyàn láyìíká mi wọ́n lówó wọ́n sọ wípé wọ́n lọ́lá wọ́n já mọ́ nǹkan báyìí kí wá máa jẹ ìgbẹ́ ìdí wọn kí wá máa ṣe bí dìdìrìn wọ́n wá máa fọwọ́ la orí mi mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ á wá fẹ́ sọ ra wọn di Ọlọ́run wá fẹ́ kí wọ́n máa bọ wọ́n mo ní kò sí ohunkóhun àbí ẹnikẹ́ni tí ó máa gba àyè Ọlọ́run mi nínú ayé mi òun nìkan ni mo máa sìn jẹ́ kí ikọ̀ ìwọ̀nba nǹkan tó bá ní kó tẹ́ ẹ lọ́rùn nínú ayé má sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò ṣe ilé ayé asán àfọwọ́bà fi ilẹ̀ àìmọye àwọn tí ó wà tó ń rí tó ń rò wípé èèyàn ńlá ni wọ́n ẹbí ńlá ni wọ́n ṣùgbọ́n tí wọ́n ní àlàáfíà tó ní tí wọ́n ò ní ìfọ̀kànbalẹ̀ tó ní ṣebí wọ́n ń sùn ó bá sùn kò sí nǹkan tó ń lé o bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n lè sùn tán lè wò àìmọye wọn bọ́ bá subí lé ní ọ̀la wọn á ṣèjì location wọn á lọbẹ̀ yẹn wọn á lọbẹ̀ yẹn but when you see them on social media you will see them in the midst of congregation and in the midst of big people and you will be thinking wípé báwo làwọn ilé ìṣe ṣorí tí wọn ò ṣe bẹ́ẹ̀ my dear o ní lè ṣe irú ìgbésí ayé tó ń gbé torí ẹ̀gún àtìrandíran tí ẹ bá rí Audacia tí mò ń sọ yìí tẹ bá rí bọ̀bọ̀ ẹ léèyàn ti tán láyé wọ́n dẹ̀ ní kò mọ̀là tó wó kọ is a lavish spender owó olówó gbèsè tó wà lọ́rùn ẹ̀ lásán is more than 500 million kì í wá ṣe pé bí yá mò ń sọ̀rọ̀ yìí lásán tó bá fẹ́ já mi jọ nítorí Ọlọ́run lọ sórí Google type Audacia realtor àbí kò type bright ṣe kò ní wàá rí gbèsè
bó ṣe lọ bẹ́rẹ́bẹ́. Àwa tá wà labroad ni wọ́n dẹ̀ ń gbájú torí wọ́n mọ̀ wípé a ò ní kọjú wá sílé wá ṣe anything. Wọ́n ti gbá wa bí rẹ́rẹ́ lọ́dọ̀ ti Sàkání tèmi 23 million, not 1 million, 2, 3, 1, 2, 3, 4, 20, 1, 2, 3, 23 million naira. Díẹ̀ ní eléni láti bí ọdún bí over 2 years láti wà lẹ́nu ẹ̀ tí mo ti ń kúrú tí mò ń bẹ̀bẹ̀ tí mò ń lọ sọ́tún tí mò ń lọ sósì. Ẹ má jẹ́ kọ́rọ̀ ìdí wàhálà. Ẹ jẹ́ àwa bá ṣe máa dówó olówó padà. Ẹ dá owó olówó padà. Bó jẹ́ pé máa san ìsọmẹ́ntà. Àṣẹ títí wọ́n náà máa san ìsọmẹ́ntà. Ìsọmẹ́ntà wọ́n san mọ́ǹtì ẹyọ kan láti ìgbà yẹn wọn sanwó kankan mọ́. Lọ sí orí Instagram wàá rí wọn bẹ̀. Àìmọye blogger ló ti gbéṣẹ́ wọn tó ń pariwo wípé kẹ́ sá fún Audacia. Má lọ larí mọ́ o. Gbogbo ilẹ̀ wọn ní property kankan níbi kankan. Ilẹ̀ tó máa lọ gbé ẹ lọ inú igbó burúkú kìjikìji in the next 100 years kò sẹ́nibọ̀dì tó máa gbúrò ẹ̀ ń bẹ̀. Tọ́ba Adé ti gbowó lọ́wọ́ ẹ̀. Tọ́ba ti gbowó wọn they wrap it out to paper. Èní òun ṣọjọ́ yẹn sẹ́ ó dín kan lẹ́ni. Ìjọ́ tí n bá máa ṣe show yẹn màá gbé wá fully wá fún yín tí ẹ máa rí. Àwọn tí wọ́n gbá àti ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti gbá àìmọye oní 36 million wà. Ó ní 80 million wà. Kì í ṣe yẹn nìkan wọ́n tún ṣe investor other vest wọ́n á ní kó wá mú owó kó wá invest every 3 months wọ́n á máa return kíní fún ẹ. Gbogbo àwọn tó invest ní Audacia pátápátá kò sí anybody tó rí sísì gbà investor wọ́n wá kò sí anybody tó lè locate ìbọ̀bọ̀ yìí. Bẹ́ẹ̀ bá rí ń bí lẹ́ni ó bá dọ̀la ibòmí ilẹ̀ ti máa rí. Ìgbà míì àti ẹ̀sà kúrò ní Nàìjíríà á sá lọ sọ́dọ̀ wọn lókè òkun níbí. Full information is coming. Ìyẹn ni ti tọ̀dọ̀ ti Audacia. Bí a ṣe wá ń ṣe ètò yẹn lọ mo fẹ́ kí ẹ jẹ́ ká wo fídíò yìí. Ṣé ti rí fídíò yẹn? Wọ́n ló ṣẹlẹ̀ àwọn Àmọ̀tẹ́kùn ló mú báńdíìtì pẹ̀lú ọ̀fọ̀ àyájọ́ lẹ́nu. Ìṣẹ̀ṣe. Ọlọ́run ló ní ká dúró. Ọlọ́run ló ní ká má yí pé ká máa wò wípé ìṣẹ̀ṣe yìí ló ti ń ṣẹlẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Kí ló wá dé tẹ́ ní ká parẹ́? Kí ló dé ẹ fi ìṣẹ̀ṣe lé? Ẹja máa ṣẹ̀ sí Kìrìsìtẹ́nì wa lọ kò dí ìṣẹ̀ṣe lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe wọn ò dí wa lọ́wọ́. Àwọn Mùsùlùmí wọ́n gbógun mi ìmọ̀ye ọdún tí àwọn Mùsùlùmí ti ń gbógun tó oníṣẹ̀ṣe. Ẹ jọ̀ọ́ lórí ètò ilé ní gbogbo wa tá bá máa dá sí ẹ má bu ẹlẹ́sìn kankan. Mi ò bú ẹ̀sìn kankan. Àlàyé nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń sọ o. Mi ò condemn ẹ̀sìn Mùsùlùmí má ṣì mí gbọ́ o. Mi ò condemn ẹ̀sìn Kírísítẹ́nì pọ́nbélé ni mí má ṣì mí gbọ́ o. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa insecurity ilẹ̀ Yorùbá ni mò ń sọ̀rọ̀ lé lórí o. Tó o bá rí ibi tí àwọn Christian tí àwọn dadi jíò àwọn olùṣọ́ àgùntàn àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lead ìwọ́de wọ́ọ́rọ́wọ́ bí bàbá Adébóyè ṣe kó àwọn ọmọ Redeem tó ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ fún Israel ní last year nígbà tí wọ́n jagun tó gún gbé wọn lọ́nbẹ̀. Ṣùgbọ́n tó wá tó àsìkò ilẹ̀ Yorùbá tí ibi tí wọ́n ti fi orí bàbá Adébóyè sọlẹ̀ ní ibi tó jẹ́ wípé head office Redeem ilẹ̀ Yorùbá ló wà níbi tó jẹ́ wípé ọmọ ọkọ original ilẹ̀ Yorùbá ni wọ́n wá bẹ̀ṣù bẹ̀gbà wípé ilẹ̀ baba ńlá baba wọn
ó ní the same ìwọ́de wọ́ọ́rọ́wọ́ tí wọ́n ṣe fún Israel the same ilẹ̀ Yorùbá tó gún ṣe dé yìí báyìí sí tó bá máa gbàdúrà tí Daddy Adébóyè bá máa gbàdúrà àti the rest of pastor Daddy G.O. Mommy G.O. gbogbo wọn God of Israel come and fight for us come and stand for us come and win the battle ìgbà tó gún jà Israel ẹ pé God of Israel fún Israel o ẹ ṣèwọ́de wọ́ọ́rọ́wọ́ ni o ibi tá a bá dé yìí ẹ bọ́ ta náà ẹ jẹ́ kí Pentecostal kan gba báyìí kí àwọn white garment kẹ́yìn náà gba báyìí ká má ṣe kí ni ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ẹ lọ bá wa pé God of Israel yẹn náà ẹ bá wa pé àwọn màláìkà sọ̀kalẹ̀ ní white garment ṣọ́ọ̀ṣì àbí màláìkà ti kẹ̀yìn sí yín ni ẹ má jókòó sórí online nìkan kẹ́ má sọ wípé kán lọ ṣiṣẹ́ ẹ jẹ́ ká rí ìgbésẹ̀ yín a fẹ́ rí iṣẹ́ ọwọ́ yín ní ilẹ̀ kóòtù àjíire ẹ bọ́ síta ká ẹ pé lógúnlógún ká ẹ pé lọ́gbọ̀lọ́gbọ̀ ká ẹ jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá wípé God of Israel o Ọlọ́run Ọ̀ṣọ́bà Ọlọ́run kìtì ni Ọlọ́run èwo ni ti Sẹ̀lẹ̀ ẹjọ́ ẹ̀yin ọmọ Sẹ̀lẹ̀ má bínú sí mi mi ò tàfá sí kíní yín ẹjọ́ ṣé Ọlọ́run Ọ̀ṣọ́bà Ọlọ́run Ọ̀ṣọ́fà òun ni ti Sẹ̀lẹ̀ àbí ẹjọ́ Ọlọ́run kìtì ni Ọlọ́run kí ni ti CNS dára Ọlọ́run Ọ̀ṣọ́fà Sẹ̀lẹ̀ ẹ ṣàánú nǹkan mọ̀ ṣe ọ̀run èèyàn mi tí wọn bá moderate láti ṣe ẹjẹ́ àpè wọn síta ẹjẹ́ àpariwo lé wọn lórí kán lè dúdì ní fún ìgbà tá a pariwo mọ́mọ́mọ́ Fọláṣadé Tinubu ìpè kò dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ kò mọ́ láì dání wọ́n ti lọ s'Ògbómọ̀ṣọ́ bọ̀ ẹnu ìgbà tá a pariwo mọ́ wọn wọ́n ti lọ s'Ògbómọ̀ṣọ́ Ọ̀ṣọ́fà ṣebí Sẹ̀lẹ̀ ni èwo ni ti CNS Ọlọ́run kí là ń sìn ní CNS náà ẹ ṣeun jàre sexy mi mo pè é lánàá mísì ara wa Ọlọ́run Mósè Orímọládé ẹ̀yin white garment church ó ti tójú ẹ̀ báyìí kí ẹ̀yin Sẹ̀lẹ̀ ẹ gbé Ọlọ́run Ọ̀ṣọ́fà báyìí kẹ́tò báyìí ẹ̀yin ti CNS Kérúbù Séráfù ẹ pé Ọlọ́run Mósè Orímọládé báyìí kẹ́ ẹ máa gbé lọ Ọlọ́run kílẹ̀ ẹ̀yin Pentecostal máa pè Ọlọ́run Israel ó yá ìgboro yá ẹ wọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá torí gbogbo àgbáyé ń wò wá bóyá ẹ mọ̀ wípé wà ní center of attraction lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá lásìkò yóò interest the whole wide world are interested in it so therefore wọ́n fẹ́ rí gbogbo nǹkan tá a fẹ́ dá lára àwọn nọ́dẹ́nà gan-an alára wọ́n máa Yorùbá a máa ń lérí a máa ń jánu we are the one we are this nígbà kìnnìkan okay wọ́n wá dúró báyìí pé òkè ṣẹlẹ̀ ápù ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó yá kí ni nǹkan gan-an bọ́n ṣe ń pera wọn ní Yorùbá pọ́n jámọ́ nǹkan a fẹ́ mọ kókó wọn this time around wọ́n dúró dè wá wọ́n fẹ́ mọ kókó wa ìwọ tó o bá wò mí látòrí Facebook àbí lórí YouTube tí fídíò mi bá ti skip there is possibility pé media Yorùbá Nation wà tájọ́ stream tọ́jọ́ wà coincidence tájọ́ stream papọ̀ àwọn ni wọ́n máa ń tẹ flagging lórí show mi to flag my views down. I am begging you if you are watching me on Facebook or YouTube, máa bá mi tẹ love non-stop, máa bá mi tẹ like, máa comment tẹ share button, support my show, má jẹ́ kán máa rí mi flag mọ́, bóyá skip yẹn flagging ni. Ẹ káalẹ́ mà, ẹ jẹ́ àgbékọ̀lé. Ẹ káalẹ́, ẹ kú ètò. Yes ma. Ọlọ́run máa fún yín ṣe o. Àmì máa ní. Ẹ pẹ̀lú sísá mi. Yes ma. Ọlọ́run á túbọ̀ ọkùnrin lọ́wọ́, láàbùrò ní ṣe yín. Àmì Jésù. Kò ní dàwọ́ olólùfẹ́ yín lórúkọ Jésù. Àmín. Iṣẹ́ ṣe lágbá kò sẹ́ni tó lè bọ́ síta kó fi Ọlọ́run búra àbí kó fa rẹ̀ búra pé